Ẹ káàbọ̀ sí orí ìkànnì yẹn wo lórí ọ̀rọ̀ Kúnlé Afọ́d àti Folúkẹ́ Dáramọ́lá. Ẹni tó wà ní fídíò tó jáde láti wá sọ lórí ìkànnì, ẹ wo fídíò wọn alẹ́ tó máa play fún yín. Tó bá dé kí ìgbà àkọ́kọ́ ni ẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì, ẹ like, comment, subscribe, kí share àwọn fídíòs wa kí balẹ̀ máa jẹ ìgbádùn àwọn content wa. Ẹ wo kí ni àwọn nǹkan tí ẹ̀yin sọ nínú fídíò yìí nípa Kúnlé Afọ́d àti Folúkẹ́ Dáramọ́lá. Ó sọ pé Kúnlé Afọ́d àti Folúkẹ́ Dáramọ́lá tí wọ́n ṣe máa ń lọ bá àwọn legend actors and actresses ní Nollywood tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ wo àwọn nǹkan wo ni àwọn Kúnlé Afọ́d àti Folúkẹ́ Dáramọ́lá, àwọn nǹkan àṣírí wo ni wọ́n ń ṣe, kí nìdí tí wọ́n fi lọ sí ọ̀dọ̀ àwọn actors and actresses. Gbogbo ni ẹ máa ní àǹfààní láti jẹ lórí ìkàn owó ẹ̀ka àkọ́kọ́ àkọlọ̀ ẹ̀ka tójú abẹ́. Kò séèyàn kankan tó ní cyberspace, gbogbo wa la ní cyberspace. Nǹkan tó bá dẹ̀ wù oníkálukú ló lè fi cyberspace ẹ̀ ṣe. Àwa dúpẹ́ lọ́wọ́ Kúnlé Afọ́d àti Folúkẹ́ Dáramọ́lá bí wọ́n ṣe ń lọ sí ọ̀dọ̀ àwọn old veterans tó wà nínú Nollywood. Tí àwọn veterans tí wọ́n fi pé wọ́n ti ṣiṣẹ́ takuntakun ní Nollywood, wọ́n wá kò ságbára fún wọn, many of them ò kọ́lé, àìsàn ń ṣe wọ́n, wọn ò rí bá ti ṣe, wọn ò rọ́nà gbégbà. Àwa ní ká wá bá Folúkẹ́ Dáramọ́lá àti Kúnlé Afọ́d sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ kó fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ yín Kúnlé Afọ́d àti Folúkẹ́ Dáramọ́lá ìpè iṣẹ́ tí ẹ yàn láàyò yìí ṣé wọ́n fọ́ọ̀sì yín ṣe ni àbí ó wù yín láti ṣe. Àwọn méjì wọ́n ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n wọn ò ṣe lọ́nà ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó dára. Àwa dẹ̀ fẹ́ wá bá wọn sọ̀rọ̀ lónìí. Ẹ bá mi tag wọn kí wọ́n gbọ́. Tí àwọn Nollywood veterans wọ̀nyí ẹ wá gbé wọn wá sórí cyberspace, ẹ wá ní ìwọ́n fìgbà kan rí ti dá wa lẹ́kọ̀ọ́, wọ́n fìgbà kan rí ti pa wá lẹ́rìn-ín, now it is your turn to give back to them. Ṣáwa la rán yín iṣẹ́ ni. Gbogbo ẹnikẹ́ni tó bá gbéyàn wá sórí cyberspace láti wá tọrọ owó, láti wá gba donations, àwa tá a wà ní diaspora àwọn ni wọ́n target. There's so many projects you can do in Nigeria. Àwa tá a wà ní diaspora náà target. Àdé láti jẹ́ kó rí wá pé àwa tá a wà ní diaspora náà, nítorí pé tí a bá jẹ́ kó rí wá pé Ọlọ́run má jẹ́ kó mú aṣọ èèyàn wá sábà lójú ọ̀nà. Ẹ̀yin wọ̀nyí, ẹ̀yin Nollywood industry, ẹ̀yin actors, ẹ̀yin actress tẹ́ wà ní Nollywood industry, ẹ̀yin náà lè kọ́kọ́ máa sọ pé ẹ rí bí ayé wọn ṣe rí, pé tí ìlú òyìnbó ò bá gbé wọn, ẹ̀sán Bukola wàyò pé wọn ò ṣe lọ síbòmíì kọ́ wá nǹkan ṣe, as if pé ẹ̀yin náà lè rán wa wá sílùú òyìnbó. Nígbà tí kì í ṣe ẹ̀yin lè rán wa wá sílùú òyìnbó, tí kì í dẹ̀ ṣe àwa náà, la gbé iṣẹ́ tẹ̀ ń ṣe lé yín lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ tẹ̀ yàn láàyò ni, tó dẹ̀ pọ̀dọ̀ wa lẹ ti wá ń gbowó. Aláti yára wa ní brain kàdé ìyá ẹ̀yin náà ní brain. Owó wà ní Nollywood industry. Ṣé kò sówó ní Nollywood industry ni? Mo yẹ àwọn tó fly lọ sí Tanzania láti lọ ṣe ìgbọ́kọ̀. The Tanzania ceremony between you and I wasn't necessary. It's a sheer waste of resources. It's a sheer display of frivolity. Honestly, it's uncalled for. And so, if so many actors and actresses can fly
for levity to Tanzania to it is their money o ṣùgbọ́n aláti sọ̀rọ̀ pa ẹ̀ to go and display their àtigòkè ẹ má gbé àwọn veterans wá sórí social media mọ́. Come to think of it yẹn nìkan that is one owó tẹ̀ ń waste lórí movie premiere lọ́sẹ̀ mẹ́ta láti December 1st títí dé June 1st ẹ ti mọye movie premiere tán ṣe àwọn costume tí ò bá gbà tán tẹ́ ẹ̀ ní wọ̀ mọ́ tẹ́ ń waste owó lé lórí ẹ ṣe mú owó wọ̀nyí kẹ́ ẹ fi lọ kẹ́ ẹ fi ṣe pension funds fúnra yín fún àwọn tẹ́ ń gbé ṣiṣẹ́ owó tẹ́ ń waste èmi kàn rí i pé ẹ fi ń ṣe pepper dem láàrin ara yín mo fẹ́ mọ̀ ẹ ń ṣe competition on every competition lẹ́ ń ṣe láàrin ara yín owó tẹ́ ẹ ná sí movie premieres tẹ́ ẹ ṣe débi wípé aṣọ ó tún di nǹkan tẹ́ fi ń tákà costume ẹ ń ṣe costume 15 million ẹ ń ṣe costume 10 million ẹ ń ṣe costume 25 million and àwọn tó wà tó gbé yín dìde tó kọ́ yín níṣẹ́ tẹ́ bá ṣe lọ́wọ́ wọn ò ní nǹkan tó máa sinmi lé lọ́jọ́ ọ̀la. Create trust fund fún wọn fún Kájáramọ́lá kúlẹ̀ afford ṣé ẹ ríran bí ẹ ṣe ń ba owó nínú jẹ́ ní movie industry bẹ́ẹ̀ ni Bukola Ẹ̀sán ìkan sọ nínú wọn ní 70 million ní costume tóun wọ̀ tí ò dẹ̀ ní wọ̀ mọ́ lọ́la kì í ṣe kú kì í ṣàrùn o ibẹ̀ yẹn ni costume yẹn parí sí torí mi ò mọ òde tó fẹ́ lọ tó fẹ́ gbèrú costume yẹn sọ́rùn ẹ dẹ̀ máa wá ẹ lè bára yín sọ̀rọ̀ wípé ẹ jẹ́ ká dín gbogbo òṣì àti ìranù tẹ́ ń display ẹ̀yin lè jẹ́ kí dọ́là lọ sókè ẹ̀yin tẹ́ wà ní Nollywood industry ẹ pé 10 million bí ẹni pé 10,000 bí ẹni pé 10,000 naira ẹ sọ̀rọ̀ 200 million bí ẹni sọ̀rọ̀ 20,000 pounds ẹ̀yin lẹ́ ń báyé jẹ́ fake life ó ti pa yín kú kúlẹ̀ afford fún Kájáramọ́lá kí ni ẹ kàn gbéyàn wá ẹ wá tọrọ owó ẹ sọra yín ẹ̀yin méjèèjì yẹn nínú Nollywood industry ẹ fẹ́ bá ṣe bẹ́ẹ̀ ni pé àwa dá o àwa là ń gba àwọn ìyá àti bàbá àwa là ń gbà wọ́n lẹ̀ irọ́ lẹ̀ ń pa ojú ayé lẹ́yìn náà ń ṣe bí ẹ ń rí owó tẹ́ fi ń ṣe premier owó tẹ́ ń ná sí premier ṣé bẹ́ẹ̀ ṣe ń ná láyé àtijọ́ nìyẹn ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe premier yín 10 years ago nìyẹn ṣé ẹ tiẹ̀ ń ṣe premier ní 10 years ago ṣé ẹ ń ṣe ní 15 years ago ṣé ẹ kò kí ń tà wọ́n ní ọmọ tó bá ṣípá òun nìyẹn ń gbé ọ̀dọ̀ àwa tá a wà ń lo òyìnbó yìí tá a bá ti bọ́ sórí íńtánẹ́ẹ̀tì báyìí àwa lẹ́ ń target àwa náà ní family gbogbo àwọn bàbá àti ìyá tẹ ní wọ́n jẹ́ veteran tẹ́ ń tọ́jú ọ̀dọ̀ wa lẹ ti ń gbowó whereas owó dẹ̀ wà nínú Nollywood industry yín tẹ́ ń kó jẹ
my sister, don't believe all these actresses. Most of them live fake lives. The only thing some of them are celebratory is breaking people's home and sleeping around. Empty barracks make the most noise. Jumoke Abandani. Sorry if I didn't pronounce your name. I quite agree with you. Fake life ni gbogbo yín ṣe. Owó wà nínú industry yín. Ẹ mú owó yẹn kẹ́ create trust fund. Nítorí gbogbo àwọn ọmọ kéékèèké tẹ́ ń kó kiri tí wọ́n kígbe I'm a celebrity. Ṣẹ́gẹ̀, thank you Ṣẹ́gẹ̀, thank you. Tẹ́ ń kó kiri ń sìn gbogbo wọn ló sì máa wá sunkún sí yín lọ́rùn. Ẹ mú trust fund kẹ́ gbé dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní yọ pension láti bẹ̀. Nigerians ẹ ti wá sọ cyberspace níbi tí ẹ ti ń tọrọ nǹkan. Ẹ jọ̀ọ́ àwọn ìyá onírú, ìyá onílá, ìyá onítòmátòs ṣe mọ̀ pé wọ́n ń ṣẹgbẹ́, wọ́n ń fi nǹkan kan sílẹ̀ di ọjọ́ ọ̀la wọn. Ẹ̀yin tẹ́ wà ní Nollywood kò sí nǹkan kan tẹ́ ẹ fi sílẹ̀ dọ̀dọ̀ ọ̀la yín ju wípé irọ́ pípa kẹ́ máa ṣòṣì bí ẹran tó ṣẹ́wó, kẹ́ máa live fake life, kẹ́ máa waste owó dànù. Ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ sí ní rọ́kọ́sẹ̀sì tẹ́ máa kọ́yàn sókè tó máa dé pọ̀rípọ̀rí ìgbà ìyá ńlá kú bàbá yín. Tẹ́ ẹ̀ nílé mí. At the end of the day, you run to the cyberspace, to the internet, to start seeking for donations. Ẹ sọ̀rọ̀ ayé di bẹ́gibẹ́gi. Kúnlé afford Fọlúkẹ́ Dáramọ́lá. Tẹ́ ẹ bá tún gbé èèyàn kankan wá sí orí cyberspace tí mi ò bá bà show yín jẹ́, kẹ́ ẹ nírọ́ ni mo pa. Ilé ẹni náà ti ń jẹ̀kútẹ́lẹ̀ tó ní dodo, ẹ kọ́kọ́ lọ jẹ́ nínú ilé yín ní Nollywood industry yín, ẹ lọ jẹ́ níbẹ̀. Ẹ lọ máa ṣòṣì yín bí ẹran tó ṣẹ́wó ní Nollywood industry yín. Ẹ pa 1.5 billion, ẹ pa 500,000, ẹ pa $250,000 yet. Gbogbo owó ọmọ Nàìjíríà lẹ́gbà tọkọ máa fi wo fíìmù tí ò ní lárí, fíìmù tí ò nídìí, tí ò lórí, tí ò nídìí. Ẹ manipulate wọn. Tó bá ti di pádùn kan bọ̀, ẹ ti gbé fíìmù òṣì kan jáde. Gbogbo owó wọn tó yẹ kó fi jẹun, kó fi tọ́jú ara wọn nínú ilé, wọ́n lọ máa fi wo fíìmù. Ẹni kó máa ṣe meet and greet, kó máa ṣe gbogbo ẹ̀. At the end of the day, you have done nothing to the society that is giving you a lot of money. A lot of money. You've done nothing to them. Kò sí ọ̀kanú yín tó kóra jọ pé my movie premiere I'm going to give back to the society. Ẹ gba hòtẹ́ẹ̀lì ńláńlá, ẹ jẹ oúnjẹ wàṣùwàṣù, ẹ fi pineapple, ẹ jẹ dé, ẹ jẹ gbí nínú pineapple, ẹ mọ mi nínú pineapple. Kùkúmbà kankan watermelon kankan gbogbo yá gbé dání, ẹ máa mú, ẹ máa jẹun pàṣà, ẹ máa jẹun bàlàbàlà. At the end of the day, orí cyberspace yìí ni ẹ wá tọrọ owó. Kò sí kankan nínú yín tó dì mẹ́ fit pé ní ọdún yìí o mo fẹ́ promote fíìmù mi, but ní tí màá fi promote ẹ̀ ní pé premiere mi màá ṣe ní orí page mi. Ẹ̀yin lovers mi tẹ́ bá ti ń wá wo fíìmù mi, a máa gbé òróró kọ̀ọ̀kan fún yín ní ẹnu ọ̀nà. Guru the boy, Guru to say how are you? Wọ́n invite musician, ẹ máa pòwe mọ́ra yín bẹ̀. Ẹ máa mú ẹni tó aṣọ ẹ dáa jù, ẹ máa ṣe competition láàrin ara yín. Ẹ máa gbówó láńlá pé
all my movie, this is what I'm going to do for my movie premiere. Mo máa gbé fíìmù mi lọ sí Mọ́kọ́lá cultural center tírú ẹ̀ bá wà. Tẹ́ bá ti ń débẹ̀, tẹ́ ti ń wọlé tẹ́ ń fi tíkẹ́ẹ̀tì yín wọ̀n, wọ́n á máa gbé òróró ìgò kọ̀ọ̀kan 2 litres, wọ́n á máa gbé ilé yín lọ́wọ́, wọ́n á máa gbé ilé yín lọ́wọ́ ẹ̀yin 100 tẹ́ bá kọ́kọ́ dé. Àfi kẹsẹ́ pé máa fún wọn ní free ticket. Kẹ́ máa jó lẹ́kẹ̀dì. Kẹ́ máa jó kẹ́ ṣídìí ara yín síta. Ìyẹn nìkan lẹ mọ̀ ṣe. You never give back to the society. Ẹ ń gbà Nollywood industry ni ẹ gbà lọ́wọ́ society. Ẹ̀yin lẹ bà Nàìjíríà jẹ́ débi tán dé. Ẹ̀yin lẹ máa ju bail. Ẹ máa fi síyà pa wọ́n. Ẹ̀yin lẹ máa ṣe ń tọ́. Níjọ́ tẹ́ bá ń ṣe nǹkan ayọ̀ kálẹ̀ ń ṣe ń tọ́ ọ sí. Mi ò réyàn kankan tó ṣe wedding láyé yìí tó ṣe ń tọ́ ọ. Pepper dem lè máa fi gbogbo nǹkan yín ṣe láàrin ara yín. Ẹ fẹ́ràn ara yín, olódì ara yín ni yín, ọlọ́tí ara yín ni yín. Ẹni tó bá wá sọ wípé èmi ò lè máa waste owó o, èmi máa rọra máa ṣe nǹkan tèmi gẹ́gẹ́ ni o, ẹ mú lọ́tà, ẹ fẹ́ bà ilé ayé ẹ̀ jẹ́. Mi ò rí ìyá ìyàwó kankan, camera is rolling left, right and center tó ṣe ń tọ́. That is the type of people we have in the Nollywood industry. People that are very vicious. People tí wọ́n lè jẹ́ kí ilẹ̀ kó ṣú láìlà. Àwọn tó jẹ́ wípé apààyàn ni wọ́n, ibẹ̀ ló wà. Àwọn abatẹnijẹ́, aṣenibánidárò. Nollywood industry ni. Nígbà tó bá wá délẹ̀ tán, ẹ wá sáwá sọ́dọ̀ àwa tá wà ní diaspora. Ṣé mọ̀ pé mi ti fún yín lépè? Mi dẹ̀ ti gbàdúrà fún yín. Àfi kí má rí o. Fúnkẹ́ àbí kí ló ti pè rẹ̀? Folúkẹ́, Dáramọ́lá, Kúnlé afford. Ẹ má gbé èèyàn kéèyàn kankan wá síbí. Ẹ lọ máa gba owó yín láàrin ara yín ní Nollywood industry yín bẹ̀. Ẹ̀yin olè abatẹnijẹ́, gbogbo owó tẹ̀ ń san ní tampa, Ọlọ́run bá ti ń jẹ́ ó rẹ́gi mọ́yìn yín. Anybody can decide mo decide láti kó àwọn èèyàn bíi 4, 5 ká ṣeré, máa gbé sórí YouTube page mi, ẹ̀ lágbára lórí ẹ̀. Lágbára lórí ẹ̀. Ọlọ́run mú yín ó rẹ́gi mọ́ yín lẹ́yìn. Ẹ wá máa ṣe fíìmù tí ò lórí tí ò nídìí. Ẹ mú gbogbo owó, ẹ fi ṣe costume, ẹ rán sájà, ẹ rán sí ẹran lọ́rùn, ẹ wọ damask fẹ́ ṣin. At the end of the day, community tó ń bá yín wò, you never give back to them. Nurses in diaspora, they go back home in their little community. They do the little they can do. Doctors, lawyers in Nigeria, there is what is called Association of Female Lawyers, FIDA. They stand with women tí wọn ò bá lè gba lawyer. Àwọn teachers, wọ́n ní community wọ́n á ṣe lesson ìrọ̀lẹ́ fún àwọn ọmọ. Ṣùgbọ́n actors and actresses tá à ń pè ní celebrity, kò sí nǹkan kan tẹ̀ ń ṣe. Ẹnu a kì í ṣe tiwa síta. Mo láwọn ọmọ bíi 150 tí mo rán ní school. Àárí kankan ni wọn tó jáde rí kó wá dúpẹ́ lọ́wọ́ yín. Àárí kankan nu wọ́n rí kó wá tọ́ testimony ń tẹ́ ṣe. Folúkẹ́ Dáramọ́lá, Kúnlé afford. Ẹ wo àárín industry yín, owó wà ń bẹ̀.
ẹ má yọ wá lẹ́nu mọ́ ní diaspora, ẹ má yọ wá lẹ́nu mọ́ lórí internet, ẹ má gba 1 naira 100 naira tí àwọn tó ń ta pure water, àwọn tá à ń ràn lọ́wọ́, àwọn ìyá lọ́jà wa tí wọ́n ń san sínú àkáǹtì yín. Ẹ pè àwọn actresses àti actors yín tí wọ́n wà agile, tí wọ́n ń wọṣọ 20 million, tó ń wọṣọ 30 million. Ẹ dá trust fund sílẹ̀, ẹ pè wọ́n kẹ́ni kan wá dáwó síbẹ̀. Ẹ mọ orúkọ wọn, ẹ rí wọn náà. Ẹ pè wọ́n náà kọ́ wá dáwó sínú trust fund yín. Ẹ jẹ́ kójú máa tì yín, ẹ jẹ́ kí ojú kó máa tì yín. Ẹ jẹ́ kójú kó máa tì yín. Ẹ̀yin kọ́ lẹ rán wa wá sílùú òyìnbó. Ẹ jẹ́ kójú máa tì yín. Kẹ́ ẹ má máa gbé àwọn actor táyé wọn tẹ ta, ẹ má máa gbé wọn wá sórí ìkànnì mọ́. Ẹ má máa wá tọrọ owó fún wọn. At the end of the day, wọn wá ní dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tó ṣe dáadáa sí wọn. Kẹ́hìndé Ọdúnnúgà, how are you? Àní adúpẹ́ lọ́wọ́ Kúnlé Afford tó wá kìnnìkan. Àdẹ̀rẹ́rẹ́ tẹ ṣe mọ́, wọ́n ti cancel ẹ̀yin náà. Ní Nollywood relevancy lẹ̀ ń wá, donations lẹ jókòó tì. Láàárín Nollywood industries ní ẹ, àwọn tẹ́ ń circulate, tẹ́ ń rotate, ẹ̀yin tẹ́ ń ṣe Netflix, tẹ́ ń ṣe Netflix, ẹ̀yin tẹ́ ń ṣe movie, tẹ́ ń ṣe movie, tẹ́ ń ṣe movie. Ẹ jẹ́ kán dáwó. Bẹ́ẹ̀ ni Akínpẹ̀lú Oyèyẹmí, ẹ jẹ́ kí wọ́n dáwó. Bẹ́ẹ̀ ṣe ń gbowó lọ́wọ́ wa tá à ń sanwó Netflix, lẹ́ ń gbowó lọ́wọ́ wa fún kìnnìkan TV, lẹ́ ń gbowó lọ́wọ́ wa fún kìnnìkan TV, ọwọ́ wa náà lẹ́tún ti máa gbowó tẹ́ bá fẹ́ gbá àwọn èèyàn yín wá. Fọlúkẹ́ Dáramọ́lá Kúnlé Afford, ṣé nítorí pé ẹ act fíìmù mọ́ ẹ̀kọ́ relevancy lẹ́ ṣe? Tẹ́ bá fẹ́ ṣe dáadáa, create a trust fund and let your Nollywood industry, let it start from the people that are sewing clothes, sewing costume for 40 million naira. Gbogbo costume mi bó ṣe wà látòkè délẹ̀ yìí, kìíní kan ló ṣe 40 million ni mo gbé sọ́rùn. Aṣọ 40 million tẹ́ ẹ̀ nílé wọ̀ lọ́la, tó yẹ pé gbà tó bá bọ́ọ̀lẹ̀ gan ó máa jágbàjàgbà ni. And you think Nigerians are happy níbi táwọn kò ti rí oúnjẹ jẹ? Tẹ́ ẹ dẹ̀ fẹ́ pè wọ́n pé kán wá wo fíìmù yín. 40 million yẹn tó dẹ̀ jẹ́ pé ẹni tí ẹ lọ sí premier yìí owó tó pa jù nílé ayé ní 300 million. Tó bá kó 40 million tí wọ́n fi raṣọ yẹn tó kó fún, ṣé kò ti san nínú gbèsè ẹ̀? Tó kàn jẹ́ pé ẹ wá ya àgbà lọ́wọ́ Mary baálẹ̀ jòǹtolo. Ẹ máa gbowó ní gbogbo ìgbà lọ́wọ́ àwa tá wà lórí internet, àwa advocate wọn ni o. I'm watching you. Ẹ̀yin tẹ́ bá wá ń gbowó lórí internet, a máa bà tiyín jẹ́, kì í ṣe nípa pípé a máa ní jẹ́ kẹ́ ẹ rówó gbà lórí ìkànnì mọ́sẹ̀. Ní jẹ́ kẹ́ ẹ rówó gbà lórí ìkànnì mọ́. Ẹ ti gbá wa lójú
the government has slap wa lójú, ẹ̀yin eléré náà ẹ slap wa lójú. Kí la ṣe fún yín tẹ́ ẹ fẹ́ ká mí? Ẹ̀yin lẹ bà ayé jẹ́ débi tó wà yẹn. Ẹ̀yin lẹ bà ayé jẹ́, ọba ayé jẹ́ nìyí. Fọlúkẹ́ Dáramọ́lá Kúnlé afford, ẹ má gbé sàrà yín dé orí cyberspace láti wá tọrọ owó. Ẹ kọ́kọ́ sọ pé nǹkan báyìí ni Nollywood ti ṣe o. A ti lọ sí ọ̀dọ̀ náà àwọn Nollywood, àwọn actors tó lè kókó, àwọn actors tó lè gbagba. Iye báyìí ni wọ́n ti fún wa, iye báyìí là ń wá. I'm sure àwọn tẹ́ fẹ́ gbowó fún wọ̀nyí wọn ò ní ju 5 million lọ. Wọn ò ní ju 5 million 6 million. Iye tó nídìí nìyẹn. Tó jẹ́ wípé costume premier tẹ́kọ̀ máa fi wá sí premier èèyàn kan ẹ̀ ń lo 40 million láti fi ran. Ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ wá bọ́ síta lẹ́ẹ̀ máa sunkún, ẹ̀ wá máa fi owó oppress wa, ẹ̀ tún fẹ́ gbowó lọ́wọ́ wa. Ẹ sọ̀rọ̀ yìí di redemption camp or Redeemed Christian Association or Redeemed Christian Church of God. Tí wọ́n gba owó onírú, tó gba owó àwọn mẹ̀kúnnù tó fi kọ́ yunifásitì táwọn mẹ̀kúnnù ò lè lọ síbẹ̀. Ntẹ́yìn náà ń bá bọ́ọ̀dù yẹn o. Ẹ ń bá bọ́ o. Ẹ ń bá kọ́ bọ́ o. Torí Nollywood kọ́ la ṣe wà ń lo òyìnbó o. Torí Nollywood kọ́ la ṣe kàwé o. Torí Nollywood kọ́ làwọn tó wà Nàìjíríà tó ń ṣiṣẹ́ ńláńlá, tó ń ṣiṣẹ́ gàkà àwọn bankers, àwọn tó ń ṣiṣẹ́ ní MTN, tó ń ṣiṣẹ́ ní Glo, tó ń ṣiṣẹ́ ní Airtel, àwọn teachers tó gbá ski, àwọn nurses and doctors. Torí Nollywood kọ́ la ṣe ń ṣiṣẹ́ o. Torí àwọn family wa, torí àwọn ọmọ wa, àwọn ẹbí wa náà nídìí owó. Tí gbogbo wa bá bọ́ síbí tá a bẹ̀rẹ̀ sí ní tọrọ owó, ẹ wá sọ cyberspace náà ẹ sọ dìdàkudà. Owó wà láàrin yín. Fọlúkẹ́ Dáramọ́lá Kúnlé afford, ẹ wá bí tí owó wà, kẹ́ ẹ gbàbẹ̀ lọ, kẹ́ ẹ lọ tọrọ owó láàrin ara yín. Ẹ túlé yín tò, ẹ túlé yín ṣe. There is money among the actors in the Nollywood industries. Fractions tó wà láàrin yín ni ò jẹ́ kẹ́ ẹ ríran. Ṣùgbọ́n àwa gan sì àti wá gbọ́n, wọ́n ti gé Àṣàkẹ́ wa létí lọ. Àgbọ̀n kankan ire ládẹ̀ ti gbọ́. Ẹ má gbé èèyàn kankan wá sí orí bí. Mo bá nǹkan wá yù. Ẹ má gbé anybody wá síbí. Tẹ́ bá gbéyàn wá, ẹ̀yin la máa gbé ṣépè. Kúnlé afford, Fọlúkẹ́ Dáramọ́lá, ẹ̀yin la máa gbé ṣépè. Ẹ má gbé èèyàn kankan wá síbí láti wá tọrọ owó. Owó wà láàrin yín. Owó wà láàrin yín. Nígbà tí èèyàn kan ṣoṣo tó lè ṣe ìgbọ́kọ 6 fún ọmọ. Owó wà láàrin yín. Owó wà láàrin yín. Ẹ bá wa fún wa ní story tí ó gbádùn bí. Ẹ kàn fẹ́ wá máa mú wa ní mugun. Ẹ gbá káǹtì yín jáde, àbẹ̀rẹ̀ sí ń dáwó sínú ẹ̀. Ó lè pa yín kú. Ó lè pa yín kú. Hello my sister, my auntie Yalode Ekalema. Ó lè pa yín kú. Owó wà nínú industry yín. Ẹ má gbé ìyá òfò kan wá bímọ àti bàbá òfò. Ẹ má gbé wọn wá bímọ. À ń ṣiṣẹ́ ń bí ni. Àwọn kan wà tó jẹ́ pé ìwé tó gbé dání nílùú yìí ló ń pè ní iṣẹ́ láago ṣekú fún ọdún 5 fún ọdún 6. Àwọn yẹn ló ń jẹ́ certificate of sponsorship. Wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára àtọkọ àtìyàwó. Bẹ́ẹ̀ ló máa san bíìlì wọn. Ẹ tún gbé ẹ kórí burúkú yín wá, ẹ wá máa tọrọ owó níbí báyìí. Nollywood industries, ẹ ṣọ́ra yín, owó wà láàrin yín. Inú àárín yín ni kẹ́ ti máa tọrọ owó náà. Ẹ dá trust fund sílẹ̀ láàrin yín. They should stop begging. Bẹ́ẹ̀ ni others a favour. They will always come to the cyberspace to beg for money.
and they won't allow us to see the people that are really in need. Ẹ wá máa blackmail wa, wọ́n ti fìgbà kan pa yín lẹ́rìn-ín, wọ́n ti fìgbà kan dá yín lẹ́kọ̀ọ́. Who cares? Ẹ̀kọ́ wọ ẹ̀rín wo lẹ́ pa wá, ṣebí iṣẹ́ yín lẹ̀ ń ṣe. Ṣebí iṣẹ́ yín lẹ̀ ń ṣe. Ẹ̀rí tíṣà kẹ́ gbé wọn wá, ṣáwọn tíṣà ò ti fìgbà kan kọ́ yín rí ni. But because that teaching profession, a noble profession, wọ́n ti ṣe umbrella fún wọn tó jẹ́ pé wọ́n máa rí owó gbà tí wọ́n bá ti retire, however small the money is. Ẹ̀yin ẹ̀ make provisions yes láàrin Nollywood industry, ẹ̀ wá máa gbé wọn wá whereas ẹ lówó gan. Ẹ máa wọṣọ 40 million ní ọjọ́ kan ṣoṣo tí aṣọ yẹn tí ẹ lè wọ̀ mọ́. Aṣọ tó jẹ́ pé wọ́n máa rán mọ́ yín lọ́rùn ni, tí gbogbo ọyàn àwa wà lọ́fun yín tí ẹ nílé wọ̀ mọ́. Ẹ máa ju bail, ẹ máa ná dollars, $100. Ó jẹ́ fake kò jẹ́ fake, ẹ máa ná. Ẹ wá sórí cyberspace wa, ẹ wá máa gbéyàn wá. The next time tẹ́ bá ṣe, ẹni tó bá gbéyàn wá láti Nollywood industry tó wá fi àgbàlagbà kan tọrọ owó, ó bímọ kò bímọ, gbogbo ègún tó wà ní Bible ni máa gbé ẹni náà ṣẹ́. Àdàbí tí kì í bá ṣiṣẹ́ làwa náà ń ṣe. Àdàbí tí kì í bá ṣiṣẹ́ là ń ṣe. Àwọn èèyàn tí ebi ń pa gidi wọ́n wà ní Nàìjíríà. Àwọn ìyá lọ́jà, àwọn ìyá tó ti ṣàbárù títí tí wọ́n rówó tọ́jú àwọn ọmọ wọn, táwọn ọmọ wọn ò yàn. Ẹ rírú àwọn yẹn gbé wá. Gbọ́n lè rí ìyá kan tó ti ṣeré nínú àrélù, tó ṣeré nínú dúró ládìípọ̀, tó ṣeré nínú kìnnìkan ìyá mèrò, kìnnìkan bàbá mèrò. Ẹ gbé wọn wá. Jẹ́ kó rí yín pé Fúnkẹ́ Dáramọ́lá àti Kúnlé Afford. Ẹ gbé èèyàn kan wá síbí, ẹ forí gbé pè ní àtẹ̀yìn àtẹniyẹn. Ẹ lọ sínú Nollywood industry yìí tó ti ń wọṣọ 100 million. Tó ti ń wọṣọ 100 million tí wọ́n ní business tí wọ́n ń ṣe tó jẹ́ pé pepper dem ni wọ́n ń ṣe ń bẹ̀. Ẹ lọ tọrọ owó ń bẹ̀. Ẹ kọ́kọ́ wá fi hàn wá iye tẹ́ pa nínú Nollywood industry yìí ná. Ẹ kọ́kọ́ wá fi hàn wá. Yorùbá sẹ́pọ̀ ọmọ tó bá ṣípá nìyẹn ń gbé. Ẹ wá sọ fún wa iye tẹ́ pa nínú Nollywood industry yìí. Ẹ̀yin useless people. Fake life. Ẹ̀yin àdótòṣì àdótòfò. Àdóbayé jẹ́. Ẹ wá sọ iye tẹ́ ti gbà nínú Nollywood industry yìí fún wa. Kẹ́ tó gbéyàn kọ̀ọ̀kan wá, kẹ́ wá sọ fún wa pé ẹ gbé lágbájá ìwá o. Iye báyìí la need fún. 10 million la need fún. Àti rí 8 million gbà nínú Nollywood industry. Ẹ̀yin onírúurú ọlọ́rẹ tó wà lórí internet, I need 2 million péré. Àdúró tì yín nígbà yẹn. Ṣùgbọ́n láì má sọ iye tẹ́ gbà nínú Nollywood industry yín tẹ́ bá gbéyàn wá. Kí o ṣe Ọlọ́run o. Ṣùgbọ́n Ọlọ́run ló rán mi iṣẹ́. Ọlọ́run ló rán mi iṣẹ́. Ẹ má joyè àgbà lọ́wọ́ mẹ́rin. Baálẹ̀ jò ìtòtò gbogbo wa pátá, especially àwọn tí wọ́n wà ní orí ìkànnì pẹ̀lú mi tí mo ń rí orúkọ wọn tó ń fly, gbogbo wọn ni wọ́n máa ń dá sí charity tí wọ́n máa help. Gbogbo wọn ni mo máa ń rí lọ́dọ̀ yìí tó máa ń dáwó fún yín. Iṣẹ́ náà dẹ̀ ń ṣe. Iṣẹ́ lẹ́yìn náà ń ṣe ní Nollywood industry. Ẹ tún àárín yín ṣe. Ẹ ní trust fund kẹgbẹ́ sílẹ̀. Ẹ ní insurance tó máa fún yín lówó. Ẹ ní owó tẹ́ bá máa san sínú bẹ̀. Ẹ tún àárín yín ṣe. Ẹ tún àárín yín ṣe. Àbọ̀rọ̀ la sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdí. Owó wà ní Nollywood industry. Ẹ má wàá máa gba owó, ẹ má máa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ. Adébímpé Aláṣọ Àdúrà lórúkọ mi.
Jerusalem pilgrim ló ń sọ̀rọ̀, yèyé fìwà sọ̀rọ̀ of laarin land. Mo mọ ohun tí mò ń sọ o, ẹ ṣé mo dúpẹ́. Ẹ má gbé èèyàn wá síbí mọ́. Folúkẹ́ Dáramọ́lá, Kúnlé afford. Ẹ má jẹ́ k'Ọlọ́run cancel ilé ayé yín. Ẹ wọnú Nollywood industry yín lọ. Owó wà ń bẹ, ẹ máa gbowó ń bẹ. Ẹ lọ create trust fund ń bẹ. Ẹ má gbé àwọn veteran yín, ẹ má gbé wọn wá sórí íńtánẹ́ẹ̀tì mọ́. Ẹ má fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ́ ń bí. Ẹ máa wọṣọ 300 million yín 10 wọ̀ lọ́la. Ẹ ṣé. God bless you. I love everybody. I'm just saying the mind of the people. Several people have called me. I've done my show this afternoon. I've congratulated my daughter. But several people have got several calls. About 20-25 calls. That, mommy, aren't you going to talk about this actress that talked about using 14 million to buy a costume, not a dress? A costume lásán. Ó deep gan. Ó wà ní Nollywood industry. Ẹ lọ náwó yín bó ṣe wù yín bẹ́ẹ̀. Bó bá wù yín kẹ́ má tọ́jú àwọn veteran yín. Ẹ̀yin lẹ mọ̀, but ẹ má gbé wọn wá sórí internet mọ́ láti wá tọrọ owó. Ẹ bá gbé wọn wá, àfi Bible gégùn fún yín. Òótọ́ ọ̀rọ̀ la sọ fún yín yẹn. God bless you. Ẹ ṣé gan ni. God bless you. I love everybody. Thank you. Bye for now.